your blood rise out. Come from me. Okay. Then your blood rise out. Come from me. Never did you shine the wall. You rise my down. Me and you forever. You know it's not for life. Never did you shine the wall. You know my down. Me and you forever. We know it's not for life. Say, I don't go to the money and fight. Socially out. Oh yeah, living on the countryside. And I go my back to back. Oh, na. When I'm ready to be back. You looking like a fancy boy. We know it's not for life. We know it's not for life. You got me up in the food. You got me belly like you fish. I love you to give me back when I got you. I find your door like go. I don't kind you go. All I come to the never shit. My body ain't a parapet. Alright. Feeling like I'm by your side. That's it, only by your side. It's alright. I'm feeling like I'm by your side. That's it, only by your side. It's alright. You know it's not for life. The body is nothing over now. Only me and you forever. We know it's not for life. Take the money to go like money and fight. And it's socially out. Oh yeah, living on the countryside. And I come and back to fight. Oh, na. Everybody's so divine. Looking like a fancy boy. No wàhálà lélẹ́yìí. Kò sí wàhálà, kò sí gírígírí. No ṣàkàrà, no ṣùkùṣùkù. Abẹ́ lélẹ́yìí. Bí ọdún ọmọ bàbá wa Ṣẹ̀gẹ́tò. Ẹ ti máa gbọ́ Ṣẹ̀gẹ́tò òyìnbó olórin. Love Ṣẹ̀gẹ́tò. Ọmọ Ṣẹ̀gẹ́tò rèé, ọmọ bíbí inú bàbá wa Ṣẹ́gun Michael Olójúbà. Òrè bí ọdún ló ń jẹ́ onínú wàhálà. Tẹ́ ẹ bá ti rí ìṣàlẹ̀ wá ẹ bá sọ fún pé there is no wàhálà. Kò sí wàhálà kankan, no problem. Tẹ́ ẹ bá ti rí ìṣàlẹ̀ wá tẹ́lá no wàhálà. Tẹ́ ẹ bá ti rí ìṣàlẹ̀ wá tẹ́lá no wàhálà. Àní kò sí wàhálà. Kò lẹ̀ sí wàhálà. Kò lẹ̀ sí wàhálà. Tẹ́ bá ti rí ìṣàlẹ̀ wá ló wàhálà. Bíọ́dún Ṣẹ̀gẹ́tò, Bíọ́dún Olójúbà. Àwùjá Bello ni mo gbé wọlé báyìí mo ṣá wọlé. 1979 làwọn ìjáde. Ogójì ọdún rèé o. Ogójì ọdún 1979 làwọn ìjáde. Àríyá ti dé náà pé látọ̀dọ̀ Àwùjá Bello. Mo rí yín o, Ruth Ọlẹ́dẹ́ Adéjùmọ̀, wọ́n ní Happy Good Friday, ẹ ṣeun. Ṣé ẹ ti múra àti kan Jésù mágbélébú? Adébọ̀ Àlùkò King, mo rẹ́yìn náà o. Ẹ má mọ́kàn dání o, ẹ má fi gún Jésù lẹ́gbẹ̀ẹ́. Lọ́lá lànà bó o ní. Ọtí kíkan kọ́ ẹ má fún Jésù o. Wùmí Àbẹ́ ẹ̀lẹ́. Ṣé Adé Ẹ̀gún ṣẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ dání ẹ má gbélé lórí o. Ọ̀dọ́sọ̀yà Olúmídé. Èwo lẹ́yìn ṣe ṣẹ́yìn kọ́ lẹ́nà lọ́rẹ́. Òní lọ́jọ́ ìdìyà Jésù. Good Friday. Ẹ gbọ́ kí ló gùdù nù Good Friday náà. Ọjọ́ tẹ̀ kí Jésù mọ́lẹ̀ tẹ̀ ná bí ẹ máa pa. Ó dúpọ̀ kò tún kú ẹlẹ́ẹ̀ní gbà. Ismail Ọláìdé mo rí yín o, wọ́n ní Happy Good Friday, èmi wájú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mẹ́. Ismail Ọláìdé mo rí yín, ẹ ṣeun. Mo ní bẹ́ẹ̀ ṣe ń wọlé ṣẹ́ wà, ìyá wa ń kọ́.
eléyìí tẹ́ gbọ́ yìí náà pè ní àríyá ti dé Àwùjá Bello àwọn náà ń dá sílẹ̀. ẹ ṣeun bàbá wa Àwùjá Bello ẹgbẹ́ dọ́dọ̀ Esther Ìgbẹ́kẹ̀lé ẹ jẹ́ káwọn náà bá wa dá sí i. Olúwaṣẹ́gun Olúwaṣọgbọ́n orí yín o ẹ kú àbọ̀ Elizabeth Jackson ẹ kú àbọ̀ ṣọwọ́n yàrá láti dájú Agbọ́lá rédíò TV Happy Good Friday. Mo ní sẹ́yìn ò sí lára àwọn tó fẹ́ kan Jésù má gbélébú ṣé ẹ̀ sí lára àwọn tó ní ká má gbélébú. Júdásì ti da Jésù lánàá kò tiẹ̀ wá gba owó jù mọ́ dọ́là ló gbà lánàá dọ́là. Bọ̀dá Peter náà àkùkọ ti kọ́ lẹ́ẹ̀mẹ́ta wọ́n ti ṣẹ́ Jésù lẹ́ẹ̀mẹ́ta yẹ́sẹ̀ báyìí wọ́n ti mú Jésù rebi tó ní rèé kàn o ẹ̀yin kápẹ́ńtà tẹ́ ẹ fẹ́ kàn ẹ̀yin káfíńkàtà káfíńwé ra ilẹ̀ nira ẹ̀yin ọ̀dà pẹ́ ìlẹ̀ bẹ́ẹ̀ ṣiṣẹ́ ní ìsìn àbí ọ̀dà. Bàbá tó ń bọ́ àdúrà kórè dé ti dé o kí ni bá fi dúpẹ́ oore bàbá mi lókè kí ni bá fi dúpẹ́ oore bàbá. Esther Ìgbẹ́kẹ̀lé lélẹ́yìí ó ní oore bàbá ló pe àkọlé eléyìí kí lèmi kó rè dúpẹ́ oore tí bàbá yẹ fún mi látijọ́ Monday náà ti bẹ̀rẹ̀ ètò yìí òní ni Friday bí mo lẹ́gbẹ̀rún àwọn kò tó yin Olúwa lógo yẹ́sẹ̀ kì í máa dúpẹ́ lọ́wọ́ àbágọ́dù ní o. Thank God it's Friday. Òní lọ́jọ́ 19 oṣù kẹrin ọdún 2019. Lówùrọ̀ tí mo bá ti jí ojúmọ́ ire lọ́wọ́ mi. Bàbá tó ń bọ́ àdúrà jẹ́ kí n máa rí pàdé o. Bàbá tó ń bọ́. Muyideen Àyànkúnlé òyìnbó ní bàtà arákùnrin lu ṣégè ní bàtá bó ni ẹ kú àbọ̀ sórí ètò ṣọwọ́ yàrá láti Dayọ̀ Agbọ́lá rédíò TV bẹ́ẹ̀ ṣe wọlé ẹ máa bá wa láàkí ẹ kẹ́ ẹ máa bá wa share rẹ̀ ẹ share rẹ̀ fún àwọn èèyàn kan wà lórí péjì yín yẹ́sẹ̀ kí ni máa fi dúpẹ́ oore tí bàbá ṣe fún mi oore tó lúwọ bá ṣe fún mi yẹ́sẹ̀ kí ni ìbá fi dúpẹ́ o Thank God it's Friday. Jímọ̀ olóyin rèé Good Friday. Kí ni màá fi dúpẹ́ nínú ìṣèṣì?
lóko tọba láìsí àwọn máa kú sódò tọba kíkẹ́ tàwọn máa kú sódò tọba síkàtà owó wọn tó lè gbogbo ẹ̀yìn ló ṣí ní àwọn tó wọ́n bọ̀ wọ́n tún kọ́ ọmọ ẹlẹ́bàá tó ló pa náà lọ àwọn kò fún ọba ìjọba sọ́kọ̀bọ̀ oníkì wíìkì àti aláwa mọ̀ ó yà kẹ́sì mú jẹ́ kí n kúlẹ̀ kálí mi mú ẹ̀ jọ fífilẹ̀ lẹ́mi kíni fílẹ̀ ṣàlù ní ìjọ ọmọ jẹ́ fífilẹ̀. wọ́n ti kó sísú pẹ̀lú àkàrà kan. kí ló dé náà ó lè wá kakọ̀. wọ́n ti kó sísú pẹ̀lú àkàrà kan. pẹ̀lú àkàrà kan. ọjẹ́ sí kì í. ní ọjẹ́ náà bọ́ǹbù ìbọ̀ǹbù fàgbà. ní ọbẹ̀ ọjẹ́ sí kì í. ní ọjẹ́ náà bọ́ǹbù ìbọ̀ǹbù fàgbà. ní ọbẹ̀ ìfilẹ̀ lọ́wọ́ ilé tí mo fi lẹ́nu. ẹ̀yin náà mọ̀ pé ẹwà ẹnu Yorùbá tiwa ìbílẹ̀ làwọn eléyìí ètò Ṣówónyá rèé láti Dayọ̀ Agboola rédíò TV ẹ jẹ́ wá nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan látijọ́ Friday àbí látijọ́ Monday tí di Friday ní non-stop kò sí kílẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ kò sí pírípírípí kò sí gbogbogbò kò sí ṣàkálà ojoojúmọ́ ní látijọ́ Ajé tí dijọ́ Friday lẹ́wọ́n máa gbádùn wa yẹ́sìkẹ́ ẹ wò ó nírọ̀lẹ́ òní láago 3 ẹ pàdé wa lórí ètò wa ètò yín ni ètò tuntun tá a ṣàgbédé ni tálẹ́ǹtì mi ẹ̀bùn mi my gift lórí ẹ̀rọ àtàgbé wa náà ni o níbi tá a ti máa mú àwọn òṣèré wá lóríṣiríṣi òṣèré orí ìtàgé ni o olórin ni o sọ̀rọ̀sọ̀rọ̀ ni o eléré bọ́ọ̀lù ni o oníjó ni o olókìtì ni o orí ètò yìí la ti máa ṣe yẹn my gift là ń pè é ẹ̀bùn mi Little Kachi eléyìí Little Kachi ọmọ Kachi ló kéke ẹ bá mi wá àti sírí kájọ lọ ṣáàkì tí bọ́ kí ló dé náà ó lè wá kakọ̀ wọ́n ní kó sísú pẹ̀lú àkàrà kan ọjẹ́ sí kì í bí ọjẹ́ náà ìbọ̀ǹbù fàgbà èmi ọbẹ̀ mu ìbílẹ̀ lọ́wọ́ ilé tí mo bílẹ̀ ìbílẹ̀ lọ́wọ́ ilé tí mo bílẹ̀ lọ́wọ́ ilé tí mo bílẹ̀ ìbílẹ̀ lọ́wọ́ ilé tí mo bílẹ̀ lọ́wọ́ ilé tí mo bílẹ̀ ìbílẹ̀ lọ́wọ́ ilé ìbílẹ̀ làwọn eléyìí ẹjẹ́ àgbàbẹ̀ wọ yàrá kéde wa. Ètò Ṣówónyá tó ti dóde ẹ̀ má tẹ ọ́ kó àpáta káàrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Ṣówónyá Ṣówónyá ti dóde o Ṣówónyá ti dóde o ẹ wá ń kọ́ fìdílé tàbí gẹ́gẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Ṣówónyá ti dé torí tòní àtúndùn ó dá gbogbo àkọsí Ṣówónyá ti dé. Bẹ́ẹ̀ni o ẹkú lélà kára lé ẹ̀rìn wá ní tìrọ̀nà. Ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Ṣówónyá. Ó máa bá fẹ́ ṣọ̀rẹ́ níkànnì yìí. Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ Ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. Agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà, 2 alẹ́ ni ní Nàìjíríà. Agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. Béèyàn bá mí ìṣètò Ṣówónyá lọ́jọ́ kan bí ẹni fi ìbò ọ̀sán ògiri gbígbẹ ni. Ṣówónyá pẹ̀lú Sami Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV. Ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. Ẹ wá ń kọ́ fìdílé tàbí gẹ́gẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Ṣówónyá ti dé torí tòní àtúndùn ó dá gbọ́ngbọ́n àkọsí. Ṣówónyá ti dé. There is a company in America, everybody call it Praise and Services.
You better call them for the big plan. Present services. They will plan your event more than your expectation. Decorating services. They are wonderful. Kámátì ẹ̀ wá sọ tàdárí ètò. Alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pàjù. Bàbáǹbarì dẹ̀ tún wá ní wípé. Òsóúnjẹ adúláwọ̀ tẹ́fẹ́ tẹ́ ò ní rí. Ní the present services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí. +14436 5344434 tàbí +14437 608 578. The present services. Oh my God. Orí ẹ wà níbẹ̀. Ó lè fọdọ̀ bẹ́ẹ̀ plan. Then who brought the good news is Jesus. By his resurrection, there is power that resurrects our Lord Jesus Christ. And remember that he says, all the power on earth and the heaven has been given unto me. And that is why the Gospel Faith Mission International Government House of Grace in Maryland presents the Special Easter Celebration Service. Team, the power of the resurrection. Date, Sunday 21st of April 2019. Venue, Government House of Grace, 9121 Piscataway Road, number 1 Clinton MD 20735. Ministry, Pastor Solomon Ajayi and other anointed ministers of the gospel. Come and experience the power of the resurrection as every dead thing in your life will resurrect. Jesus Christ, the Son of the Most High God, is alive. Ní bàbá ó ní bàbá ó ní bàbá ó rédíò tv gbogbo ayé gbogbo ayé gbogbo ayé ayọ̀ agboola ní bàbá ó ní bàbá ó rédíò tv gbogbo ayé gbogbo ayé gbogbo ayé ó ń gbọ́ lẹ́bùrú ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ kò sírú ẹni lẹ́yìn ó ayọ̀ agboola bàbá tó ta rédíò tv kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn ó ayọ̀ agboola rédíò tv. Baltimore, Maryland, yes, Alabama. Radio TV, Ayola. Oh, why you don't go? I just want to be where you are. Dwelling daily in your presence. Darkness cannot stand in his presence because in his presence dwell the fullness of joy. In fact, fullness of life. And that is why Virtuous Ladies of Gospel Faith Mission International, North America Government invites you to Virtuous Ladies Conference 2019 in the presence. Exodus 33 verse 11 through 16. Day, Thursday 16th to Sunday 19th of May 2019. Venue, Bongiorno Conference Center, 430 Union Hall Road, Calais, Pennsylvania, 17013. Ministry, Pastor Sunday, National Overseer Government, North America. Dickness Ola Aremo, the chairperson, GBL Ministry. Guest speaker, Pastor Tyro Fabri. National Secretary Government, North America. Dickness Leslie Oluwayemi, Government Worldwide Women Ministry Leader. And the host of other anointed ministers of God is going to be great and wonderful in his presence. If you can praise him, he will raise you. And if you worship him, he will be with you in worship. Let us meet at the throne of mercy near his presence well. Registration fee, $250 per participant, which will include feeding for 4 days and accommodation for 3 nights. Also in the package, movie night, workout with Zumba, preaching and teaching that will open our knowledge. One sight and sound is $66. You can register at www.gfmi.org/Virtuous Ladies. Telephone 301-277-8319. 301-277-8319. This advert is being sponsored by the Planning Committee of GBL Government North America. You can't afford to miss his presence because in his presence there is a fullness of joy. It's going to be powerful. Jesus is Lord. Sound and quality production. Babalonta Studio is there. So sound and quality production. Babalonta Studio is there. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music
consultant. Reach Samis Dayo Agboola on agboola.dayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Wọ́n ṣe wà. Ọlọ́run bàbá wa Prọfẹ̀tọ̀ Dr. S.A. Adédoyin sí ìjọ Christ Apostolic Church Holy Spirit Arena. Wọ́n ṣe ẹ̀sùn à. Wọ́n ṣe gbogbo oníṣèjúpọ̀ ẹ̀dá. Tó fẹ́ bọ́ lọ́wọ́ ogun ẹ̀rù sínú ìpàdé àdúrà 72 hours program. Pẹ̀lú àkòrí lábẹ́rù bẹ́ẹ̀rọ. Àìsẹ́yà 43:1 ló sọ wípé ṣùgbọ́n nísinsìnyí báyìí ni Olúwa wí ẹni tí ó dá ọ Jákọ́bù àti ẹni tí ó mọ̀ Ísírẹ́lì má bẹ̀rù nítorí mo ti rà ọ́ padà. Ó ti pè ọ́ ní orúkọ rẹ̀. Ti èmi ni ìwọ. Bẹ́ẹ̀ni CAC Wonderland Ọ̀ṣunbíà Nigeria Brewery New Ife Road Ìbàdàn. Time morning session 9 a.m. to 12 noon. Evening session á bẹ̀rẹ̀ ní agogo 3 ọ̀sán. Títí di agogo 4 ìrọ̀lẹ́. Ṣóòru ní agogo 11 alẹ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ Wednesday 24 of April àti ọjọ́ Thursday 25 of April. Ilé ìparí ní ọjọ́ Friday 26 of April 2019. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ̀pẹ̀ wòlíì S.A. Adédoyin ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080-3700-9389. Bí o bá lè tọ́ Jésù olùgbàlà wá, ìbẹ̀rù òsínmọ́ lọ́rọ̀ rẹ̀. Jésù lolúwa. Sórí àlejò ètò tá a fẹ́ bọ̀ Dayo Agboola rédíò TV. Sórí àlejò ètò tá a fẹ́ bọ̀ Dayo Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday látọjọ́ ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Sórí àlejò ètò tá a fẹ́ bọ̀ Dayo Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni sọ́yà yìí o ètò tó lóyin ládùn wà polówó ọjà kájébù kájẹ polówó ọjà ṣàbóńkọ́ ẹgbẹ́ Dayo Agboola sórí nọ́mbà rẹ̀ +444-376-085-78. Sóyà lẹ́tọ̀ ètò tá a fẹ́ bọ̀ Dayo Agboola rédíò TV. Sóyà yìí o ètò tó lóyin ládùn polówó ọjà kájébù kájẹ. Àtúnkàbọ̀ sórí ètò wa ètò yìí ní Ṣọ́wọ́nyá. Mo rábùrò mi dáadáa kan ó gbórí wọlé. Adédayọ̀ Alfred Àwáyé àwòdì ọba ló ń tá látẹ̀kọ́. Àbúrò mi kan báyìí ó ní ẹkú ètò mo rí yín ẹkú àbọ̀. Olúwaṣẹ́gun Olúwaṣọpọ́n mo rí yín o ẹkú àbọ̀. Muyideen Àyànkúnlé mo kí yín. Bàbá ni ẹgbẹ́ ọmọ òkun Ìjẹ̀ṣà president ilé arẹ́mi. Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá mo kí yín o ẹkú àbọ̀. Sunday Àtàndá mo lẹ́yìn náà bó o ní ẹkú àbọ̀. Ọlọ́run ti gbà fún gbogbo wa ẹ wò orí ètò Ṣọ́wọ́nyá náà láwà. Abala kejì láwà yìí ìpele kejì láwà lórí ẹ̀ yìí. Ọlọ́run ti gbà fún gbogbo wa. Mega 99 rèé gbòǹsókè. Àní Olúwa ó ti gbà fún mi ó ti gbà fún ọ kí wá náà tálẹ́ máa wí. Àdínà ní ọjọ́ Friday Abdulwahab Abuawali Moshood Abdulwahib Abuawali Moshood orí yín ẹ̀kú àbọ̀. Ọlọ́run ti gbà fún gbogbo wa lónìí ọjọ́ Friday ọjọ́ Jímọ̀ olóyin òní Good Friday
mo ní kí ló dé tá à ń pè Good Friday tọ́lọ́jọ́ ní Jésù kùnú ń bò kú tán wọ́n lè bẹ́ẹ̀rì rẹ̀ ó tún ti ń jọ Sunday àwọn lè pàdé ẹ̀ ní Galilee yẹ́sìkẹ́ gbogbo ẹ̀ tẹ́ ti mú ṣú àti àmà dání dáná fi kan Jésù ẹ bí ìwé àìṣọ́ra yín ẹ̀ tó yẹ pé ọtí kíkan lọ́yẹ́ fún mu ẹ rí júùsì ń bẹ̀ fún ẹ̀ṣọ́ra yín ẹ̀ tó yẹ pé ẹ mú ọkọ̀ dání àti àdá ẹ bì kíápù wọ́n tó mú adé ẹ̀gún tó fẹ́ gbé lórí ṣọ́ra rẹ ẹ̀yin lórí dáadáa pé láti tó ti bì náà làwà o ṣọwọ́ yẹn lè tòtò ń datẹ́gùn láàmú ẹ wo mo tó wá di ní ọ̀lẹ́ yìí láago 3 ẹ pàdé wa lórí ètò tuntun ni o ó jẹ́ ń jáde lónìí ni a pè ní ẹ̀bùn mi talent mi my gift ẹ̀bùn mi talent mi my gift ó yà yín lẹ́nu orí bí ìyàgbọ́ máa mú àwọn èèyàn tó yẹ pé wọ́n làmì láka lórí ohun kẹyẹ tó ń ṣe wá bá a ṣe mú olórí wá làwọn àmú òṣèré wá làwọn àmú MC wá làwọn àgbé DJ wá làwọn àgbé kọrin wá làwọn àgbé àwọn tó ń gbá bọ́ọ̀lù wá làwọn àgbé àwọn tó ń tàkìtì wá làwọn àwọn kéwìkéwì wá làwọn àwọn onílù wá ẹ wo gbogbo àwọn èèyàn tá a rí pé wọ́n lẹ́bùn wọn là ń mú bọ̀ tí wọn náà bá rí pé o lẹ́bùn tó fẹ́ wá ayé wà kàn sí wa á sọ fún ẹ bóyá máa jẹ́ á sọ fún iye tí àwọn ọ̀gá wa ní ká máa gbà lọ́wọ́ yín ẹ má bínú o wọ́n ní ọkùnrin tó ń làágùn àkọ́ṣẹ́ ló ṣe wò mọ́ ń làágùn ni iná tá a tàn sí ńṣe ló ń sun mí nígbà tó máa rọ́ọ̀sì síkì ni ẹ má bínú bó ṣe rí nù ń lé agodo wa gẹ́gẹ́gẹ́gẹ́ gógógógógó gbàṣì. Oore ni bàbá ṣe fún wa kì í ṣe bí wà láìpẹ́lẹ́ ara sí wá sórí láì. Kì máa rí ṣe bí o. Kì máa rí rọ bí o. Òkúndayé dọ̀rí ìsàkàsí yìí. Welcome to the show. Paragon aláṣàmú promoter tó mòye bó ni amọ̀rí yìí ẹ̀kú àbọ̀ sórí ètò bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ̀mọ̀ pé ìwòlè fojú payín rẹ́ fábàdà àkámọ́rí ẹ̀kú àbọ̀ ṣọwọ́ yá rèé ṣọwọ́ ra ilé yìí mẹ́ga 99 ebèlè ọmọdòsùnmú olóúnjẹ wa sí lọ́wọ́lọ́wọ́ yẹn. Dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́ dogodogodo gẹ̀. Paragon aṣàmú wọ́n ní bàbá kò ní bàjẹ́ o àbó bàjẹ́ ni ó bàjẹ́ tì ẹ̀kú àbọ̀ kò ní bàjẹ́ fún yín kò ní bàjẹ́ fún wa kò ní burú fún wa. mo ní lónìí Friday olóyin òní Friday Good Friday òní Friday thank God it's Friday weekend ti bẹ̀rẹ̀ nìyẹn ẹ wo ìpèdè kan wà tí wọ́n sanwó fún ẹ pàdé Fido ẹ mọ̀ Fido olórin Fidophobia ẹ pàdé ẹ̀ lálẹ́ òní ní KOF Cafe Fidophobia ẹ pàdé ẹ̀ ní KOF Cafe lálẹ́ òní ó máa dẹ́ wálẹ̀ wọ́n máa sílẹ̀ láti alẹ́ látago 7 tójú fún àmọ́ wọn ò ní rìlíìsì rẹ̀ ọ̀tí tójú bá mọ́ bákan náà lọ́la ẹ pàdé Fẹ́mi Ara ní KOF Cafe náà ni o ẹ̀yin dẹ̀ mọ̀ KOF Cafe 4869 ní 4869 ó wà ní Glendale Road Buwi kí ó tó di pé mo gbàgbé o arábìnrin Bùnmi Akíngbadé wọ́n ṣọjọ́ bí wọn lọ́la ẹ gbọ́ pé ọ̀la wọn ń bísí fún wa mo wá lè torí bí wọn kí wọ́n sórí ètò ṣùgbọ́n ẹ jẹ́ mọ́ kí wọ́n happy birthday lónìí mo kí yín o mọ́mì wa Bùnmi Akíngbadé bẹ́ẹ̀ ṣọjọ́ bí lọ́la mo kí yín ní advance ni torí pé ọ̀la òun lè ṣàbíyábíyá díẹ̀ ó lè ta púrápúrá ó lè ṣàpòròpòrò díẹ̀ yẹ́sìkẹ́ mo kí yín happy birthday many happy returns. Mo ṣe é yọ mo ti tán o ṣe ti tán mo ti tán ayé o ṣe ti tán ó yá sọ wípé ìjọ ló kú mi kú o ayọ̀ ló kú mi kú o ìjọ ló
bàbá ló tọ́ o ayọ̀ ló kú mi kò. bàbá ló dá mi kalẹ̀ o. bí mo ṣe ń jó. olólò ti gbà fún mi o. bí mo ṣe ń yọ̀. olólò máa fún mi ní mọ̀. bí mo ṣe ń ṣọpẹ́ ṣọpẹ́ ṣọpẹ́. bí mo ṣe ń yọ̀. òfò fún ọ̀tá láyè. láti borí mi. kò jẹ́ lé mi ọ̀la rẹ̀. láyọ̀ mi o. ẹ wò ó. tí n bá gbóni tó dùn èmi á máa jó. tí n bá gbóni tó dùn máa máa kọ láti kọ́. Mega Nine Nine rèé mo lè mí ṣe ẹ̀. Ẹwọ́ sọ fà sọ làlàlà títí tó jẹ́jẹ́ mi mo dúró mi ò tọrọ àbùkù lọ́wọ́ rẹ. Orí lórí ṣe ibi tó ní ẹ ti wá rèé o ẹni bàbá ló ta ló sọ bẹ́ẹ̀ ibikíbi tẹ́ ẹ bá ti ń gbórin káàkiri àgbáláyé tẹ́ ń gbọ́ lílo níṣe ẹ̀dá ọ̀dàròfin ẹ̀ tó kọ̀ rèé mo kọ̀wé ẹ̀ sọ̀yà ẹ̀ tó kọ̀pọ̀sì ẹ̀ rèé Mega Nine Nine ní ebèlè ọmọdòsùnmù òun ló kọ̀pọ̀sì ẹ̀ ẹ lè wá máa gbọ́ lẹ́nu olórin ní ìkẹ́ máa gbọ́ káàkiri àgbáláyé ọ̀rìgìnétọ̀ ẹ̀ rèé ọ̀rìgìnétọ̀ orí lo níṣe ẹ̀dá ọ̀dàròfin ó lẹ́gbọ́ yẹn ọdún ayọ̀ akínọlá babalọ́lá àyàsàké ìyá Bímbọ́ mo rí yín o ẹ kú àbọ̀ ṣálà bí àlẹ́wà happy friday happy good friday ẹ kú jímọ̀ olóyin ṣé ẹ ti gbọ́ tí kíkan tẹ́lẹ̀ fún jésù ẹ ti gbé dání wọ́n lẹ́yìn lẹ́gùn lọ́kàn lẹ́gbẹ̀ẹ́ ní last year adé ẹ̀gún kọ́ wọ́n lẹ́yìn náà lẹ́dún gbé mọ́ àbí ẹ kú àbọ̀ orí ètò ìjọba yẹn náà lẹ́wà o ẹjọ́ máa lọ bẹ́ẹ̀ mo lẹ́ẹ̀kí ẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ bẹ́ẹ̀ kó máa rọ bẹ́ẹ̀. bàbá dáríjì mí èmi ọmọ rẹ ọ̀dọ̀pẹ́ lẹ́yìn ẹ̀ bọ́lá bó lè jẹ́ mo rántí ọjọ́ kan Èdùmàrè fún mi ní mọ̀ ní o orí lórí ṣe àní mò ń sọ̀mù fọwọ́ ẹ̀ báyà pé ibikíbi tẹ́ bá ti ń gbọ́ orí lórí ṣe ẹ̀dá ọ̀làròpin Mega Nine Nine ló kàn pọ̀ sí ẹ̀ mo mọ̀ ń pa ní 150%. eláyé lọ́mọ sọ bá kẹta ni wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹnìkan jọ́ sí wọ́n ní kí ni túmọ̀ eláyé lọ́mọ sọ bá kẹta ni ńgbà tí Jésù tó fẹ́ bí ayé lẹ̀ tó fẹ́ bí ẹ̀mí lẹ̀ ńgbà òun lórí àgbélébù lónìí sọ ara ọ̀rọ̀ méje tó sọ lórí àgbélébù nù ó ní eláyé lọ́mọ sọ bá kẹta ni ẹ̀mọ̀ nǹkan dáàdì kan lọ sọ ọ̀rẹ́ mi kan gbòòrò ó ní àwọn ọmọ rẹ òtòṣe ẹlẹ́ṣẹ̀ abaramó lè jẹ mo táwọn ará ojú ìbámu ẹ wọ́n pa sílẹ̀tì ni wọ́n lè kọ́ àwọn àgbélébù kejì yẹ́sìkẹ́ wọ́n lù wọ́n wọ lọ sí àgbélébù sẹ́kọ́ndì wọ́n wá lọ kàn wọ́n àgbélébù sẹ́kọ́ndì eláyé lọ́mọ kẹta ni ó ní ọlọ́run mi èé ṣe tí ìwọ fi kọ̀ mí sílẹ̀ ìtumọ̀ rẹ̀ nù ọdún ayọ̀ akínọlá babalọ́lá ìjọ ìpọ̀ ó kọjá bìkẹ́fù ó yá jó. ọlá ń bọ̀ wá da àwọn àtàjọ wọn la máa jọpọ̀ rẹ pẹ́pẹ́ ó bọ̀ wá dùn fún gbogbo wa fún mi ní mọ̀ ni Èdùmàrè fún mi ní mọ̀ ni o orí lórí ṣe ẹ̀dá ò láàárọ̀ fi o Èdùmàrè fún mi ní mọ̀ ni o Èdùmàrè fún mi ní mọ̀ ni o orí lórí ṣe yeyeyeye. ẹ̀dá ò láàárọ̀ fi o Èdùmàrè fún mi ní mọ̀ ni o Èdùmàrè fún mi ní mọ̀ ni o. ẹ wo orin Mega Nine Nine yìí bí ẹgbẹ́ má gbé kúrò mbẹ́ ni ṣùgbọ́n tí ìbá gbé kúrò mbẹ́ báwo mo fẹ́ gbé Esther Ìgbẹ́kẹ̀lé wọlé Esther Ìgbẹ́kẹ̀lé ti sọ fún mi ó ti ṣẹ́jú sí mi ó lòun fẹ́ wọlé Esther Ìgbẹ́kẹ̀lé ó yá wọlé mo ti kàn létí Esther Ìgbẹ́kẹ̀lé má bá ti sọ̀rọ̀ mi dáyọ̀.
mo ti connect mo connect mo yàn fẹ́. Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi láti UK tí ẹ bá ń wá ètò kan Jésù má gbélébùú Adéwálé Ọlọ́lá ló bá kan Jésù má gbélébùú o tí ẹ bá ń wá ètò ògùn lọ́kọ̀ lẹ́gbẹ̀ẹ́ Adéwálé Ọlọ́lá ló gún Jésù lọ́kọ̀ lẹ́gbẹ̀ẹ́ tí ẹ bá ń wá ètò gbádé ẹ̀gún lé Jésù lórí Adéwálé Ọlọ́lá ló gbádé ẹ̀gún lé Jésù lórí o bẹ́ẹ̀ bá ń wá ètò ògùn lọ́tí kíkan mu Adéwálé Ọlọ́lá ló fún láti kíkan mu mo lẹ́yìn èyí wọ́n tẹ́ wọlé o Refine Money ìràkà sí yìí Kọ́lá wọlé Àkànní Fádèyí mo rí yín o orúkọ owó kọjá bìkíábù Kọ́lá wọlé Àkànní Fádèyí ọdún ayọ̀ ijó ìpọ̀ ẹ́sítà ìgbẹ́kẹ̀lé tó bá rí gbọ́dọ̀ ayọ̀ yẹn tójó rẹ ọgbà ọkọjá bìkíábù Adéwálé Ọlọ́lá mo tún rí yín lórí bàbá ló ń tábò ní àdégódégó. Ẹ̀yin ò mọ́dún jó yẹn jó ọ̀jẹ́ni jó yẹn mo lọ pọ̀ tiẹ̀ wá ní ìjó yẹn náà pè ní mo ti connect. YouTube wọ́n lè máa blọ́ọ̀kì ẹ̀ can you imagine Facebook wọ́n lè máa blọ́ọ̀kì ẹ̀ can you imagine that. Adéwálé Ọlọ́lá ó ní mo ti jẹ́ fún o ẹnu ti ká mi. Ọmọ ọba Adéroyà lélẹ́yìí ó ní òkè ní mo wà. Mo kúrò lórí mo ti kọ̀nẹ́ẹ̀tì mo wọ òkè ní mo wà. Lẹ́yìn ẹ̀ máa wá wo agogo ayọ̀ kó máa róòmù kó bẹ̀rẹ̀ pẹ̀lú pé Èdùmàrè fún mi nímọ̀ ní nígbà Olúwa fún mi nímọ̀ ní tẹ́ mo wá wọ mo ti kọ̀nẹ́ẹ̀tì mọ́ lọ́hùn mo wá lọ dúró níbi pé òkè ni mo wà mi ò gbúdọ̀ jábọ́ àwa fi agogo ayọ̀ kó máa ró nílé wa ń àfihàn sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹrin ọdún 2019 tí ẹ bá wojú aago yín mi tẹ́ wà lọ́dọ̀ tiwa bí aago méjì ó kọjá ìṣẹ́jú mọ́kàndínlọ́gbọ̀n 2:29 ẹ̀tẹ́ wà lórílẹ̀‐èdè Nàìjíríà
aago méje tí kọjá ìṣẹ́jú mọ́kàndínlọ́gbọ̀n ni o bákan náà pẹ̀lẹ́yìn ará UK ẹ̀ tí wá ní Houston Texas aago kan tí kọjá ìṣẹ́jú mọ́kàndínlọ́gbọ̀n ni orí ètò Sówónyá náà la wà ẹ wò ó a máa ráńdí ẹ̀ ọ́pù láìpẹ́ yìí Admiral Akínpẹ̀lú mo rí yín ẹ̀kú àbọ̀ mo ní mo kí Mrs. Bùnmi Akíngbadé o wọ́n ṣọjọ́ bí wọn lónìí happy birthday tìyẹ́ ọlọ́jọ́ bí tí a bá láǹfààní àti wá sórí ètò lọ́la a tún kí wọn tọ́lọ́la gangan lọ́jọ́ bí wọn akànníkàṣe lè ní post birthday ìyẹn ni prelude yẹ tó bá di lọ́la a ń pàdé lórí ètò again I wish wọn ní happy birthday bákan náà mo ní ẹ má gbàgbé pé ní alẹ́ òní ní KOS Sport Cafe ẹ pàdé Videophobia mbẹ Videophobia òyìnbó olórin ọmọ pàbí táyà ọkọ̀ ó ṣẹlẹ̀ ní KOS lálẹ́ yìí ó máa ṣá poríporí ó máa ṣá prapra ó máa latẹ́bọ̀ mi lọ́la Fẹ́mi Àrà fúnra rẹ̀ náà ń bọ̀ mbẹ́ Fẹ́mi Àrà ó ń lọ́ọ̀tì ábọ̀mù kan ní KOS lọ́la náà bàbá ló ń tọ́ wà bẹ́ẹ̀ ẹ̀ nílífù ẹ̀ lọ́la ẹjẹ́ pàdé ẹ̀ pàdé KOS 1469 ni ó wà ní Glendale Road ní Buwi ẹ wo ẹjẹ́ bàbá àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ti jẹ́ ìwọ̀n lónìí oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀tọ́ jẹun tó fọ̀wọ́ náà ṣe wò àdúpẹ́ lọ́wọ́ ògbó yín ojú tẹ̀ bí mò ń wáyé òní fọ́ o etí tẹ̀ bí ń gbọ́ wa òní di láyọ̀ làwọn bá bára wa pàdé ẹjẹ́ pàdé lórí ètò talent mi my gift ẹ̀bùn mi ìyẹn lọ́sàn-án yìí láago 3 lórí ẹ̀rọ Dayọ̀ Agboola rédíò TV níbẹ̀ bá ṣe ń gbọ́ wa lẹ́wọ́n máa wò ó bẹ́ẹ̀ ṣe ń gbọ́ lórí rédíò wa lẹ́wọ́n máa wò ó ẹlọ́dà náà rédíò àbúwá o Dayọ̀ Agboola rédíò TV ni ó wà lórí Google Play Store ẹ wò ó ìjẹ́ ní dìgbà tá a máa pàdé yẹn náà ẹ jẹ́ ń pe Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ MON mọ̀túmọ̀ MON o member order of Niger tó máa dá sétò yìí mo ní àkọ́kọ́ akọ̀bíwé mọ̀ ní akọ̀bù kọ̀nẹ́ẹ̀tì akọ̀gbẹ́mi sókè ó yẹ agogo ayọ̀ kó máa ró let's go there. Ó máa ró. Amẹ́ríkà ó máa ró títí dé gbogbo Yúróòpù pátá ó máa ró àti káàkiri àgbáyé ó máa ró oró kango kango oró kango oró kango kango oró kango oró kango kango oró kango àdìkọ́rọ́ kango kango oró kango ilẹ̀ olùkọ́ ó dàbọ̀ ẹgbẹ́ pàdé lọ́sàn-án bye bye.